ọ̀dàlẹ̀ làwọn yíbo ń wá kiri òun fẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ń pa làpálàpá ojoojúmọ́ ni wọ́n ń fi Yorùbá nìran bí wọn ò bá gbọ́ wọn ò kan ìdí níyọ o. ọ̀dàlẹ̀ làwọn yíbo ń wá kiri òun fẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ń pa làpálàpá ojoojúmọ́ ni wọ́n ń fi Yorùbá nìran bí wọn ò bá gbọ́ wọn ò kan ìdí níyọ o. àwa kan ní Yorùbá nation làwọn lọ àwọn kan ní Biafra làwọn ń fẹ́ articulate obedient láyé ń pariwo èmi ló kàn ta ló lè sọ kò sẹ́ni tó yé o. ọ̀dàlẹ̀ làwọn yíbo ń wá kiri wọ́n fẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ń pa làpálàpá ojoojúmọ́ ni wọ́n ń fi Yorùbá nìran bí wọn ò bá gbọ́ wọn ò kan ìdí níyọ o. kò ní burú kiri wọn sọ pọ́dọ̀ wọ́ ẹ̀ lérí kò ní burú kí bàbá ọpọ́dọ̀ wọ́ ọmọ òun lọ́rùn kàkà kíkìnì wọn ṣàkápọ̀ ẹkùn kó ní kálukọ́ sọdẹ tiẹ̀ lọ́tọ̀ owó kì í fún òwò lọ́rùn ojú ọ̀run tẹyẹ fò láì fapá kanra inú igbó ti kú jẹ̀bi kò bá ní fún eku níràn inú igbó tẹja wẹ̀ gbẹja ò bá ní wájẹ ẹja Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò bá a bá ti rọ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ládàá bí bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹ̀kọ́ àti làákìrá ẹni tó mọ́fà lọ́wọ́ ló lè ta òfàfà lọ́fà kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mọ́ gọ̀gọ́ ẹ̀ lọ́wọ́ Àkàndá mo ti gbómele dání wàyé ẹ̀wá gbọ́n tó mele fẹ́ sọ ìsọkúsọ ní fa ìtukùtù ìtukùtù ní fàjàkíjà ìjàkíjà ní fàjàkú akátá orí tá a bá fa gbùrùgbùrù ọ̀fà gbó ipò fokùn okùn ọ̀fà lẹ́lẹ̀ ẹni Ṣàngó bá tojú ẹ̀jà láíláí kò jẹ́ bá wọn bólúkòso àyànràn náà kàtà yẹ́rìyẹ́rì ọbẹ̀ nìkan jà fọ́ọ́gùn gbogbo lé lójú òkú ìjà tẹnu ìbánjó wa ara wa ìnimọ̀ iní bọ́mọ bàtàn ṣé kò yẹ kó bá àrọ́bá ni àrọ́bá ló sì jẹ́ baba fúntàn ọ̀rọ̀ ìdìbò 2023 tí ń bọ̀ yìí ló gbé mi wá à ń pọ̀rọ̀ ń lọ́wẹ̀ ọ̀nlá aró nínú kékeré la pé kéèrà mọ́ tẹ́lẹ̀ o àsátàrí àjànàkú tí kì í ṣẹrù ọmọdé ni àti gbé ọ̀rọ̀ ń ju bó ṣe yẹ lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń dìjà àjàkú akátàbọ̀ ìsọkúsọ ti ń fa ìtukùtù àti ń tàgbóró gan ẹnu oníkálukú mákẹ́ẹ̀tì kándídéètì ẹ̀ gbogbo alátẹ̀lé ń du bí òkèlè tí wọ́n ó ṣe pọ́n lórí ajá kálukú ò torí olówó ẹ̀ sọdẹ n ò lè gbà kí wọ́n tójú mi yàn mí mẹ́bọ ẹni tí ò sí ń lé ewúrẹ́ tí wọn kì í bí méjì wọn a máa gbógun lélẹ̀ dọ́mọ oko articulate obedient èmi lọ́kàn lọ́gbàgbòrò kan Yorùbá nation Biafra ó ti ń lọlẹ̀ díẹ̀ oníkálukú ń retí wọ́n ń fojú sọ́nà tẹ́tí lẹ́kọ̀ọ́ ibi tí kinní ọ̀hún sọlẹ̀ sí òye kó wá igi àdárọ̀ tí ń bẹ lókè yìí ò ní gan síbẹ̀ dájúdájú ó ń bọ̀ nílẹ̀ dandan lálá tó lọ sókè ilẹ̀ ní ń bọ̀ ṣé rẹ́pílíkàǹtì ogun wẹ́ẹ̀tì ẹ̀ ò ní wáyé lèmi ń bẹ̀rù sí pèsè ń tọ́sẹ̀lẹ̀ lọ́dún 1983 ò ní rìpíìtì ààrẹ ẹja pé kàn rókò ọ̀hún ní kékeré o kó tó di pé yọ́ dàgbà mọ́ béèrè ẹbọ ẹja pé àrò àtọ̀dọ̀fín kún wá kalẹ̀ ká bá wọn ṣe ìjíròrò pàtàkì Yorùbá àti Yíbò ń pelẹ̀ ogun apá Yorùbá ò ní ká apá Yíbò náà ò ní ká ìkéde ìpolongo ìbò ọ̀hún ti mú tọ̀tẹ̀ dání kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń dìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà lọ Haúsá àti Fúlàní nìkan ni ọ̀dá sí wọ́n mọ́wọ́ lẹ́rán wọn ò wé kankan wọ́n ń fẹ́ kí Yíbò àti Yorùbá ó dọ̀rọ̀ ọ̀hún rú tán kí wọ́n tó fi kinní ọ̀hún ṣèfàjẹ́ bẹ́ẹ̀ sì lè tọ́ wọn ò dá sí torí pé àwọn ni wọ́n ń bẹ níjọba òótọ́ kò wọ́n kọ́ mọ wọn kò níbẹ̀ mọ́ láéláé bọ́tì ìtìjú àti gbọ́ kò ní jẹ́ kí wọ́n bòde láti jáde bọ́tì wọ́n ń follow situation grand bóyá wọ́n á ráàyè láti kó fà lọ Àkàndá kí wọ́n lè fi re wa ṣàpínlẹ̀ Haúsá àti Fúlàní mòṣèlú ṣe jù wá lọ àwọn ọmọ Yíbò ni wọ́n sì kọ́kọ́ sọ̀rọ̀ òun dìjà gidi àwọn ni yóò sì jìyà tọ́pọ̀ jù ń bẹ̀ torí àwọn ni wọ́n ń tẹ̀lé basubasu àwọn ló fẹ́ fọ́ọ̀sì kándídéètì wọn Peter Òbélé wa lórí ilẹ̀ wa àwa ò sì pé kí Gàmbàrí ọmọ sùn rárá bí ọba ti ní kìràn baba ńlá baba tiwa kò ní sí jàngbọ̀n mo ní wọ́n bá àládé kí n tó pọ́rùn ọ̀pẹ́ yọ̀ ń pẹ́ kó tó da lásìkò tó mú gígùn bọ́mọdé bá lè dẹ́tẹ̀ kó dẹ́tẹ̀ àti dánú gbógbé kò yẹ kó nira òṣèlú ẹ̀yà ní tọ̀tẹ̀ yìí o òṣèlú ẹ̀sìn rìn pẹ̀lú Yorùbá ní Bọ́lá Ahmed Tinubu Fúlàní Làtíkù Abubakar Peter Obi ọmọ Yíbò ni
Yorùbá ń pọ́ mẹ́ni òsì rí bẹ̀bẹ̀rẹ̀ kákólẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì Yíbò ń pín dandan gbọ̀n ẹ̀yà Ìgbò lọ́kàn wọ́n ní bí ọba ti lè jẹ́ Peter Obi kò gbọ́dọ̀ jẹ́ nìkankan wọ́n ti gbàgbé wípé ipò òṣèlú kìí ṣe tí wọ́n mú léèyàn lọ́wọ́ never on a platter of gold ọjà fún ó díje ó figagbága pẹ̀lú àwọn èèyàn kan ní ó campaign ó sọ̀rọ̀ tó dùn promise elaboration lára àjàlẹ̀ yín wà ó mobilize ó tààyàn ó sì náwó rẹpẹtẹ àwọn ọmọ Yíbò ti wà too carried away they want to eat their cake and still have it wọn ò fẹ́ rí pósítà Tinubu àti bíbọ̀dù lọ́dọ̀ tiwọn wọn ò fẹ́ kéèyàn kankan campaign fún Tinubu ńlẹ̀ Yíbò in fact wọn ò fẹ́ kẹ́nìkan kó dìbò fún Bọ́lá Ahmed Tinubu ní eastern part of the country àwọn sì fẹ́ ti Peter Obi mọ́ wà lọ́rùn dandan nílẹ̀ Yorùbá ẹ̀rí wípé wàhálà ni wọ́n ń wá kiri ìrẹ́jọ́ tán ó ń wá bẹ́kùnbẹ́kùn ẹni èsùn ṣe ò ní tètè mọ̀ bọ́láya méjìlá tẹ́lẹ̀ yóò sì tún fẹ́ gba tó níyàwó kan ṣoṣo that is not the best way to market your candidate achievement ẹ̀ ní kẹ́ ẹ sọ fún wa àǹfààní tá a lè rí jẹ tó bá débẹ̀ làwa fẹ́ gbọ́ àìríṣẹ́sí ọ̀dọ́ kí ló máa jẹ́ solution iná mọ̀nàmọ́ná ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò tó mẹ́hẹ kí ló máa jẹ́ ọ̀nà àbáyọ èèyàn bá pariwo obedient látòní the next year tàbí year 2036 kò yí nǹkan kan padà kò sì pé kí Peter Obi ọjà rẹ you can never force anyone on we the Yoruba people politics is about negotiation you can only negotiate with us neither Peter Obi nor Atiku pick a Yoruba man as a running mate what will be our benefit then why unnecessary noises if only Igbo can make Peter Obi president then go ahead kò sí májíìkì tẹ́ fẹ́ ṣe you always need us Hausa Fulani ò lè dìbò fún Yíbò láéláé and stop spreading fallacy that Yoruba people hate you we didn't you hate us and you hate yourself èèyàn ò ní níkà méjì kọ́ mọ́ fìkan síra ẹ̀ ẹ̀yà Ìgbò làwọn ò lè trust ọmọ Yorùbá láéláé àwa gan ò lè trust yín wọn lọ bá Fẹ́mi Awólọ́wọ̀ dalẹ̀ àwọn ó ti ojúkú síjà ẹkùn ó wá kó ọrùn sísẹ́ dàsápò ojúkú ó ti ojúkú sí free tán ó wá yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ ìyẹn ló máa mú mi wọnú ìtàn ńlá dáadáa ká yọ orókò nínú òróró agbọ́ ọ̀gbọ́tán ìtàn ìjà ní dálẹ̀ ọ̀rọ̀ Awólọ́wọ̀ ojúkú tí wọ́n ń tẹnu mọ́ ọ̀hún wọn ò tí ì bí majority wọn o gbólóhùn kan tá di tí wọ́n gbọ́ òun náà ni ọmọ ẹran mọ́nu tí ó fi kú ta ló dalẹ̀ nínú Yorùbá àti Yíbò ta ni ò ṣeé fi ọkàn tán ta ló jẹ́ káwọn ẹ̀yà gúúsù ó sì wà lábẹ́ ìsìnrú ẹ̀yà Ìgbò ni àwọn ọmọ Yíbò ni Chief Bọ́lá Ìgè lọ́kọ ìwé kan ń gba ayé rẹ̀ People, Politics and Politicians of Nigeria 1940 to 1979 ìbáwò mẹ́kì rẹ́fẹ́rẹ́nsì nínú ìwé ọ̀hún ìlú Òwèrè lọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ ní táìmù kan lọ́dún 1989 Bọ́lá Ìgè ń dáwọn aṣíwájú ẹ̀yà Ìgbò kan lóhùn ńgbà tí wọ́n ń pe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní ọ̀dàlẹ̀ wọ́n lọ́báfẹ́mi Awólọ́wọ̀ ló ti ojúkú síwájú pé kó kó ẹ̀yà Ìgbò kó nínú Nàìjíríà bọ́ bá ti ṣe bẹ́ẹ̀ Yorùbá náà ó jáde kó nínú Nàìjíríà ń bá kú ńbẹ̀ RB Okafor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn l'Awólọ́wọ̀ tẹ̀lé àdéhùn tó ṣe nítorí náà ọ̀dàlẹ̀ ni Awólọ́wọ̀ ọ̀dàlẹ̀ sì ni Yorùbá Bọ́lá Ìgè kọjú sí olóyè Mbakwe ó ní ṣe bí ó wà níbi ìpàdé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pẹ̀lú ojúkú àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí gangan ó ní ṣe lóòótọ́ ni pé ọ̀dàlẹ̀ ni Awólọ́wọ̀ ó kọjú sí àwọn adarí ẹ̀yà Ìgbò méjì míì àti Yorùbá méjì tí tó ń bẹ níbi ìpàdé yẹn ó béèrè the same question ó ní transcript ìpàdé Awólọ́wọ̀ pẹ̀lú ojúkú ń bẹ lọ́wọ́ òun gbogbo wọn dákẹ́ fẹ́mu ni pẹ́kẹ́ ògbẹ́ ọ̀fọ́n òfèrò ló gbá kẹ́kẹ́ pamá tí òrò gbogbo wọn lẹ́nu Bọ́lá Ìgè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó díjú sí gbogbo wọn ó ní Awólọ́wọ̀ òfìgbà kankan ṣèlérí pé Yorùbá tẹ̀lé Yíbò ya kúrò nínú Nàìjíríà èyí tó wí tí wọ́n sì gbọ́ ni pé bí wọ́n bá fi ti Yorùbá kúrò nínú Nàìjíríà ìran Yorùbá ò ní fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mu á sì pe àrò àtọ̀dọ̀fín odò okun wa á yẹ wíwà papọ̀ pẹ̀lú Nàìjíríà wò á sì wo ìgbésẹ̀ tó yẹ ká gbé bóyá ká sì wà pẹ̀lú Nàìjíríà ni àbí káwa náà wọ́n yapa kò sí aṣíwájú ẹ̀yà Ìgbò kankan tó jiyàn tàbí tó tako ọ̀rọ̀ tí Bọ́lá Ìgè ń sọ inú bí Bọ́lá Ìgè gan ó bú ramúramù bí ìkànnì hàn ó ní ta ni yín láti mọ̀ pé Yorùbá lọ́dàlẹ̀
Bọ́lá Ìgè ní lásìkò òmìnira Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nawọ́ ìjọba àṣepapọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú NCNC pẹ̀lú Action Group pẹ̀lú èrò pé kí Síìkì ó ṣe Prime Minister kóun Awólọ́wọ̀ ó ṣe Finance Minister. Síìkì àtàwólọ́wọ̀ ò tí ì forí ọ̀rọ̀ tí ó wọ́n ń jíròrò lọ́wọ́ ni nìròyìn jáde pé Síìkì yóò di ààrẹ nínú coalition pẹ̀lú ẹgbẹ́ òṣèlú NPC tó jẹ́ tòkè ọya. Ó ní ṣe báyẹn yíbò wọ̀nyí náà lẹ́ba ilẹ̀ Yorùbá jẹ́ tẹ̀jú Awólọ́wọ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ sẹ́wọ̀n. Ẹlẹ́ẹ̀kejì ó ní ìdìbò ọdún 1965 àti Yorùbá àti Yíbò wọ́n ti fi ẹnu kò pé àwọn ò ní kópa nínú ìdìbò ọ̀hún ní déédéé agogo 3 òru ọjọ́ ìdìbò gan. Ó ní wọ́n fẹnu kò ń gba ilẹ̀ ọ̀mọ́ Àkàndá mo nígbà tí ilẹ̀ fi máa mọ́ tí Yorùbá boycott election ọ̀hún ṣe bí àyìn Ìgbò jáde láti lọ dìbò. Ẹlẹ́ẹ̀kẹta ní ìdìbò ọdún 1979 Yorùbá jáde pẹ̀lú ẹgbẹ́ òṣèlú UPN Ìgbò jáde pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APP. Àwọn aṣíwájú ẹ̀yà méjèèjì ń jíròrò àjọṣepọ̀ lọ́wọ́ negotiation table ní wà fún coalition. Ní ìròyìn mọ̀ tó gbàgbóró kan pé ẹgbẹ́ òṣèlú Yíbò APP ó ti gbà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú MPN tó jẹ́ tòkè ọya àwa lọ̀dàlẹ̀ nínú Yorùbá àti Yíbò. Ẹlẹ́ẹ̀kẹrin ní tó ṣẹlẹ̀ ní 1979 ló tún rìpíìtì ààrẹ lọ́dún 1983 Awólọ́wọ̀ lórí bá Azikiwe ọbẹ̀ ó sálọ ó pàrọwà títí pé àjọṣepọ̀ ẹ̀yà Ìgbò pẹ̀lú Yorùbá ló lè ṣèfù Nàìjíríà. Wọn ò tí ì fẹnukò ṣùgbọ́n wọ́n sì lérí láti tún ìjókòó ọ̀rọ̀ ọ̀hún jó lẹ́ẹ̀kan sí i. Gbígbọ́ tá a sì tún gbọ́ ẹ̀yà Ìgbò tún ti bá àwọn ará òkè ọya lọ àti bẹ́ẹ̀ lọ. Kí ló wá dé tẹ́ ẹ lórí láyà láti mọ̀ pé Yorùbá lọ́dàlẹ̀ ọmọ Yíbò mélòó ni wọ́n pa lẹ́kọ̀ọ́ n'Íbàdàn l'Óṣogbo Ògbómọ̀ṣọ́ Àkúrẹ́ Èkìtì àti bẹ́ẹ̀ lọ. Ilẹ̀ Yorùbá mọ̀ ní bísínẹ́sì yín wà ẹ̀ ń rí iléèwé ọ̀fẹ́ nílẹ̀ wa síbẹ̀ ẹ sì tún rí Yorùbá gẹ́gẹ́ bí ọ̀tá yín. Wọ́n ń pa yín bí ẹran ní Kaduna ní Kano ní Bauchi ní Zaria Sokoto àti bẹ́ẹ̀ lọ. Wọ́n ń ba lébọ̀nà yín jẹ́ wọ́n ń jà yín lólè sílẹ̀ mọ̀ tún rí Haúsá Fúlàní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yín. Ọwọ́ àkù sọ́wọ́ yín o bẹ́ẹ̀ bá fẹ́ wà nípò ẹrú títí ayérayé àwa ò lè ràn yín lọ́wọ́ o bẹ́ẹ̀ bá lè ran ara yín lọ́wọ́ ló kù o. Pẹ́kẹ́ ògbin gbogbo wọn pa lọ́lọ́ ni nígbà wọ́n mọ̀ wípé Bọ́lá Ìgè ò parọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí ní 2023 Yorùbá ni yóò tó jà rẹ. No collaboration with Igbo people because of your arrogance, selfishness and hatred towards Yorùbá people. Because bí ọ̀bá rí bẹ́ẹ̀ ni kí ló dé tá ò lè lọ mọ́ halẹ̀ mọ́ wọn lókè ọya wá ìtọ́jẹ́lẹ̀ Yorùbá tí gbogbo okùn ẹ̀mí yín dìrọ̀ mọ́ ilẹ̀ tí ń fi wa níràn ilẹ̀ tí ń tọ́ wa níjà. Ẹ nílò Yorùbá tàbí Haúsá Fúlàní láti di ààrẹ kàkà kẹ́sì tó ń bẹ̀ wá agídí òfò lẹ́ǹsì. And you can never be president alone. So if you need our assistance tẹ́ ẹ bá fẹ́ nílò ìfọwọ́sowọ́pọ̀ Yorùbá you will come to us, approach us politely and responsibly, then we come to negotiation table. But this your cheap propaganda, never, you cannot win. Tani yóò wá jàre tuntun? Òbí ni àbí Àtíkù? Bọ́lá Ahmed Tinubu ni àbí òní síjọba? Wá ìta jẹ́ kí Yorùbá nation ó dá dúró? Kí ló dé tí wọ́n jẹ́ kí Biafra ó lọ? Àṣìṣe èwo lójúkú ṣe tí Nnamdi Kanu náà ṣe tó lè ṣàkóbá kẹ́yà Ìgbò ọmọ fìdí kan àga ipò ààrẹ Nàìjíríà láéláé tó sì lè fà á kí Biafra kọ́ má lè yapa kó lára Nàìjíríà. Ojoojúmọ́ ni wọ́n ń gbé tí wọ́n fẹ́ lọ kí nìdí tí wọn ò fẹ́ lọ kí ni tó dí Biafra lọ́wọ́ kí làwọn àṣìṣe tá a ṣe ní Yorùbá nation kí lọ́nà àbáyọ. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́mọ ọ̀bátan ó yẹ kó bá àrọ́bá kí Israel ọmọ bá rìpíìtì ara rẹ̀ ó yẹ ká múra wa wọnú òwe ìtàn lọ. Àrọ́bá sáà ni bàbá ìtàn ẹ kú ojú lọ́nà. Biafra Yorùbá nation Igbo versus Yorùbá people apá kejì ẹ láìkì ká ẹ fọ́lù péèjì mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ ká jọ sọ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904
8519362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o. Ọ̀dàlẹ̀ làwọn yíbo ń wá kiri o, wọ́n fẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n ń pa làpálàpá, ojoojúmọ́ ni wọ́n ń fi Yorùbá nìran, bí wọn ò bá gbọ́ wọn ò kan ìdí níyọ̀ o.